èmi ni Ọlájùwọ̀n Hakeem Mr. Àforítì ni gbogbo àwọn èèyàn ń pè mí náà mọ̀ mí sí. Mo dúpẹ́ lọ́wọ́ yín olóòtú. Mo tún gbé iṣẹ́ kan jáde ní tá à ń pe àkọlé rẹ̀ ní òyẹ̀. Òun ni mò ń ṣe lọ́ńṣì ẹ̀ ní ọjọ́ tòní. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run because bẹ́ẹ̀mi náà ṣe rò kọ́ ni mo wá bá. Ṣùgbọ́n ẹ mọ̀ gbogbo nǹkan tó bá ti bẹ Ọlọ́run tádúrà sì tó mo mọ̀ pé àdúrà máa ń gbà kì í ṣàgbára. Mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn tó torí mi wá sí ìlú Àjàrà nítorí lọ́ńṣì. Mo dúpẹ́ lọ́dọ̀ wọn. Mo dúpẹ́ gan-an ẹni tó kò lÉkòó, ẹni tó kò ní Sẹ́mẹ̀, ẹni tó kò ń Kútọ́nù, ẹni tó kò ní Sàkété, ẹni tó kò ń Pòbẹ́, ẹni tó kò nílùú Àjàṣẹ́. Mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo wọn. Lágbára Ọlọ́run kíkó ń bí wọn àní gbọ́ èrò aburú. Wọ́n á délé ní ayọ̀ àti àlàáfíà. Mo dúpẹ́ lọ́dọ̀ wọn nítorí gbogbo nǹkan àdúrà ni. Àdúrà náà ni màá máa gbà fún wọn pé k'Ọlọ́run bá mi ṣọ́ wọn dé, k'Ọlọ́run má jẹ́ kí n gba súná tí ìyá àti bàbá ò sọ mí. Torí tèmi náà nítorí ẹ̀ ni mo sọ nínú ọ̀rọ̀ mi pé gbogbo ẹ mọ̀ kò sí bí mo ṣe lè ka gbogbo wọn. Ẹ mọ̀ bí inú mi ṣe ń dùn sí. Ẹ mọ̀ tí inú yẹn bá ń dùn ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ ká ṣọ̀rọ̀ sọ. Ìdùnnú ni gbogbo wọn náà ni mo sì ti dárúkọ pé gbogbo wọn ni mo kí. Gbogbo wọn á sì padà sílé ní ayọ̀ àti àlàáfíà. Á dá fún yín olóòtú. Òótọ́ ọ̀rọ̀ tẹ́ béèrè òótọ́ ọ̀rọ̀ ni. Ẹ mọ̀ gbogbo nǹkan ìfẹ́ ni. Ìfẹ́ tó ní sí mi. Ìfẹ́ tó ní sí mi pẹ̀lú ìwà tèmi náà máa ń hù fún wọn ló fà á. Lèèyàn fi kó lódìdí ìlú Gabon tó fi torí lọ́ńṣì náà tó fi délé ní tó sì wá. Ó jẹ́ ìdùnnú fún mi. Mo dúpẹ́ lọ́dọ̀ wọn. Gbogbo nǹkan tí ń jẹ́ ìdùnnú tiwọn náà kò ní jẹ́ ìbànújẹ́ fún wọn. Lágbára Ọlọ́run ibi tán kó gbogbo nǹkan tán kó dé wàláì wọ́n á fi ṣe ohun re. Ẹnikẹ́ni tó bá fojú burúkú wò wọ́n kó yí padà sí wọn lérí lágbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Olóòtú ọ̀rọ̀ lẹ béèrè o nítorí iṣẹ́ wa yìí wàláì tàláì sọ́n bí láì àwọn tó ń wò wá kán máa yìn wá because àwọn kan á jókòó sí di kẹsẹ̀tì wọ́n á sọ pé kò dùn ṣùgbọ́n tí ìlú kejì bá ṣe tán bá wò ó wàláì tàláì sọ́n bí láì nílùú Benin bíbá ìta mo máa ń wo iṣẹ́ wa tí mo sì máa ń wo iṣẹ́ àwọn ìlú kejì mo máa ń rí i pé ìlú kejì wọ́n ti ṣiṣẹ́ owó náà ń jẹ́ ẹ̀sìn iṣẹ́ yẹn làwa náà ṣẹ̀ṣẹ̀ tó wá bẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ káwa náà jẹ èrè ẹ̀ nítorí ọ̀rọ̀ tẹ́ béèrè níwájú Ọlọ́run àti a máa ń parí location débi pé àwọn tí a fẹ́ fún lówó tó yẹ ká fún lówó tán fẹ́ fi padà àwọn artist tó wá ṣiṣẹ́ fún yàn àti rówó láti fún wọn ó máa ń nira tó máa ń sápa mọ́ ẹ̀rọ mọ́ mi ṣùgbọ́n mo dúpẹ́ lérí ọ̀rọ̀ fíìmù yìí nítorí fíìmù àkọ́kọ́ tí mo yà irọ́ ò da ẹni tó wá direct iṣẹ́ ó tún fún àwọn artist ní owó ó yé yín ṣùgbọ́n mo á dúpẹ́ lérí eléyìí pé fíìmù tí mo yà wàláì tàláì sọ̀rọ̀ kò sẹ́ gbogbo àwọn tó ṣiṣẹ́ inú ẹ̀ tí inú wọn ò dùn débi pé wọ́n tún kánjú pé kí n sáré tún wọ location mi because bí mo ṣe gbà wọ́n inú wọn dùn wọ́n jẹun gbà tó sì ń lọ mo ṣe ọmọlúàbí ẹni tí dí mi tọ́ sí ẹni tí sẹ́ mi tọ́ sí mo ṣe fún wọn ó wá jẹ́ ìdùnnú fún wọn náà wá ń sọ pé tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ nílùú Benin wa ìlọsíwájú ti ń wà nìyẹn ní pé anybody bá fẹ́ yaṣẹ́ kó jọ nítorí Ọlọ́run kán máa tọ́jú owó artist bó jẹ́ àpò kan òun la máa ń pè lálùbáríkà ọlẹ́ẹ̀ ni mò ń jẹ nígbà tí iṣẹ́ yìí ń jáde ń sìn ọlẹ́ẹ̀ ni mò ń jẹ because tí o bá ń ṣiṣẹ́ tí o bá yọ owó jáde o ò lè rí ọ̀rọ̀ tèmi rí sí láti olóòtú ẹ ṣé gan ẹ kúfẹ̀ẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ tún béèrè yìí lérí ọ̀rọ̀ iṣẹ́ wa lérí iṣẹ́ Yorùbá òótọ́ iṣẹ́ Yorùbá a bá ṣiṣẹ́ Yorùbá tá a bá gbé jáde tá a bá ní pé kán rà á àwọn Yorùbá wa wọn yìí gbárùkù ti iṣẹ́ wa kán jọ nítorí Ọlọ́run tán bá rí iṣẹ́ wa níṣẹ́ Yorùbá kán jọ kán gbárùkù tiwa tó bá jẹ́ iye kan la fi tà kán máa bá wa rà á ibẹ̀ yẹn nínú tiwa náà ó dùn láti ti fi ṣèmí níwájú Ọlọ́run àti èèyàn àforítì tí mò ń sọ yìí ó ní first record mi tí mo ṣe níwájú Ọlọ́run àti èèyàn Yorùbá mo ṣe sí ìgbà tí mo ṣe àwọn ìgbà tá a ti ṣe lọ́ńṣìn títà àríta taba gbé wọn ní taba kiri lọ tán bá ní Yorùbá ni àgbọ̀ Yorùbá àwa ò ráṣẹ́ Yorùbá iṣẹ́ Yorùbá lẹ̀ ń ṣe yẹn kankan kán jọ torí Ọlọ́run kán má bà wá sí taba gbéṣẹ́ Yorùbá káwọn Yorùbá kán jọ kán gbéra wa lárugẹ ìgbà tí mo ṣiṣẹ́ kejì Ọbádìran Ègùn mo ṣe sí wàláì mo mọ bí mo ṣe tà á nítorí ẹ̀ la fi ń sọ pé ká máa yaṣẹ́ ségùn ṣùgbọ́n a sì lè fi èdè wálẹ̀ nítorí ẹ̀ kán jọ torí Ọlọ́run kán jọ ìmí tí mo tún fẹ́ ṣe ìsìn Yorùbá mo ṣe sí
kán jọ nítorí kán ràn wá lọ́wọ́ ká fi lè ṣe kíní yìí because tán bá rà ibẹ̀ nínú tiwa náà ó dùn láti fi ṣe ní Yorùbá mi. Fíìmù tí mo ní ní Yorùbá mẹ́ta ni ẹyọ kan kò jáde cameraman yẹn gbé àrídè ní oyè yín sìn mẹ́ta ni ṣùgbọ́n méjì mo ṣe ó jáde ègún náà tí mo ṣe ègún méjì náà ni mo ṣe oyè yìí ló kún sí ìkejì oyè yín sìn méjì náà ni mo ṣe olóòtú ẹ mọ̀ kò sẹ́dá tó mọ̀ ṣe tán oyè yín èmi o kò dé mi náà nítorí èmi náà ṣì ń kọ́ṣẹ́ lọ́wọ́ mo sì wà ní iléèwé iṣẹ́ yìí oyè yín Ọlọ́run mo bẹ̀ àwọn ọ̀gá mi àwọn bàbá mi kí n tó máa gbéṣẹ́ ìjáde kan tó fún mi láṣẹ kí n tó gbé jáde oyè yín sìn kí ló fà á tí mo fi ní pé mo sì ń kọ́ṣẹ́ yìí lọ́wọ́ ni pé nítorí ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè wàláì tàláì sọ́n láì tí mo bá sọ pé mo ti mọṣẹ́ irọ́ mo pa ẹni tó bá ní òun ti gbọ́n tán lé ayé òun ló gọ̀ jù nítorí ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè lọ́dọ̀ mi yẹn ọmọọṣẹ́ lèmi ìtẹ̀tí ìmọ̀ nǹkan kan mo sì tún wà níléèwé tí mò ń kọ́ṣẹ́ wàláì ọpẹ́ pọ̀ tí mo fẹ́ jú lọ́dọ̀ DSTV nítorí DSTV irọ́ ò dáa wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ wọ́n rò pé ọmọ kékeré ni kí làwọn fẹ́ lọ ṣe ń bẹ̀ ó yẹ yín wọ́n dúró pé kíkiní yìí kó lè lọ wájú àdúrà tí màá ṣe fún DSTV ni pé iwájú lọ̀pọ̀ ibì tí ń re sí iwájú náà máa re sí gbogbo àwọn òṣìṣẹ́ tó ń bẹ níbẹ̀ Ọlọ́run jọ má jẹ́ kí ìbànújẹ́ wọnú ilé wọn má jẹ́ kí ọwọ́ wọn sì kàn sàlẹ̀ àpò ilé iṣẹ́ náà kọ́lọ́run bá mi ṣe ní ìgbéga lágbára Ọlọ́run.